Haruna Àkànbí ọ̀rọ̀ tí ń sọ kìí sọ̀rọ̀ tí abiyamọ ọmọ gbọ́ tínú rẹ̀ mọ́ dùn kọ́ mọ́ bà wá nú jẹ́ mọ́ wà tó ń dákọ̀ ọmọ ilé ọlọ́ba sóun fẹ́ hùwà ọmọ àlè ni kọ́ mọ́ hùwà ọmọ àlè ilé ọlọ́ba àpé lọ́mọ àlè àmọ́ fẹ́ hùwà ọmọ àlè kọ́ mọ́ dákọ̀ gbogbo ohun tó ti ṣẹ̀ látayébáyé lọ́rọ̀ mùsùlùmí kọ́ ká ẹnu kúrò ńbẹ̀ látẹnu òní lọ nítorí wípé tí ọkùnrin bá sọ̀rọ̀ tóbìnrin bá sọ̀rọ̀ tó bá fọwọ́ lu ara àgbákò ni àsìfẹ́ kọ́kà àgbákò láyé nítorí rẹ̀ là ń fi sọ bẹ́ẹ̀ fún torí pọ́mọ wa ni àlè pọ́mọ wa kọ́ gbogbo ọ̀rọ̀ tí ń sọ ní kìí sọ̀rọ̀ ìdílé o àwọn tó sì ta ti bá ń bẹ̀ wọn sọrú rẹ̀ jáde rí àbá lẹ́nu wọn rí nítorí náà kó ṣe sùúrù àfọlọ́hùn bẹ́ẹ̀ kó ṣe sùúrù ọ̀rọ̀kọ́rọ̀ tí ń sọ ni àfẹ́ gbọ́ mọ́ abiyamọ gbọ́dọ̀ mọ gbọ́rù rẹ̀ ń ba bàbá nú jẹ́ ń bà yá nú jẹ́ gbogbo ìdílé ní ń bàjẹ́ pátápátá tẹ mọ́ ìlú èbó ní òun nìkan kí ń bẹ́ẹ̀ ìlú èbó àmọ́ tiẹ̀ yí hẹpẹ́ níbi tí ń lọ yí ọ̀dà àwọn ọmọ wa pọ̀ kẹrin ni wọ́n ń bẹ́ ń gẹ́nẹ́ kẹrin ni tí wọ́n ń bẹ́ ń ìlú èbó náà ńgbà tá a sì rí bẹ́ẹ̀ à ń ṣàdúrà fún ni àmọ́ ibi tí ń lọ yìí kọ́ mọ́ gbé pè èé sọ̀rọ̀ tó lè mọ́ sọ kọ́ kánú kúrò ńbẹ̀ kọ́ mọ́ bu ẹ̀sìn mọ́ èsìn èsehun téèyàn lè bú ànẹ́bí èsehun tó lè bú nítorí pé àtayébáyé níbo lòun ti gbọ́rù rẹ̀ rí àfẹ́rù rẹ̀ lẹ́nu rẹ̀ mọ́ kó sì mọ́ dákọ̀ ọmọlé ọlọ́ba mọ́ pé òun ni tó bá fẹ́ mọ jẹ́ ọmọlé ọlọ́ba kọ́ kánú kúrò ńbẹ̀ kọ́ mọ́ dákọ̀ ìdílé mọ́ kọ́ mọ́ dákọ̀ ìdílé mọ́ kọ́ mọ́ fòsì kọ́ mọ́ fi kẹ́yìn ọ̀rọ̀ nítorí pé ohun tí ń bá bọ̀ yìí àfòsì kẹ́yìn ọ̀rọ̀ ni bó sì bá wà ti débi ìwà ọmọlúàbí kò sí nǹkan mọ́ kọ́ mọ̀ wá ní kọ́ mọ̀ béèrè ni kó fi bẹ̀rù ọlọ́run kó fi kọ́rọ̀ rẹ̀ fi kọ́rọ̀ rẹ̀ o fi bẹ̀rù ọlọ́run kan o fi bẹ̀rù ọlọ́run kan o kó o ṣe sùúrù fún ara rẹ̀ o nítorí ohun tó bá wù ọ́ ohun tó bá wù kálukú náà ní í ṣe nínú ẹ̀sìn àpé ọmọ ṣe ohun tó ṣe o àpé kọ́ ọmọ ṣe o àmọ́ mọ̀ lọ́wọ́ ilé ọlọ́ba ọmọ ilé ọlọ́ba mọ́ fi sí i mọ́ láyé fọrẹ́fà mọ́ bó ẹ̀sìn mọ́ ẹ̀sìn téèyàn bá ti fẹ́ tó bá ti lọ bẹ̀ kò gbọ́dọ̀ bẹ́sìn yòókù mọ́ ńgbà tá a lè kú òun bẹ́ àti pé ọmọ ṣe a ní ọmọ ṣe ni àpé ọmọ ṣe ohun tó wù ú ló ṣe ààrẹ ló sì fi sí ẹnìkan ò fi ṣe. Abdulrahim Alamu Alóyè ọlọ́ba èmi ni mo bí Haruna ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kì í ṣẹgbẹ́ bàbá ẹnìkan mo fẹ́ kọ́ jáde kó bẹ́ẹ̀ ni kó sì mọ̀ bu ẹlẹ́sìn kẹ́mọ́ tó bá fẹ́ kí àdúrà ọba tó bá sì fẹ́ kẹ̀yìn kò náà ni mo lè rán sí kọjá níbi à ń bú ànábì àbí à ń sọ̀rọ̀ ẹ̀sìn Islam níbi mo bí sí nígbà mo bí sí o ìyá rẹ̀ Islam ni èmi bàbá rẹ̀ Islam ni èmi bàbá rẹ̀ Islam ni ẹ̀ tó ń wá lẹ́yìn yà sí ibòmí kọ́dẹ́kun èyí pé kọ́mọ̀ sẹ́sì tí ń ṣe ṣùgbọ́n kọ́mọ̀ bó ẹ̀sìn Islam kọ́dẹ́kun tó fi mọ̀fọ́lọ́hún bẹ́ẹ̀. tí ó ṣẹlẹ̀ Haruna Àkànbí àtàmúkọ jáde ẹ̀sọ́ ló kọ ibi tí ń lọ gbogbo ohun tí ń rí ìbànújẹ́ rẹ̀ fún wa òun rẹ̀ kó fi mọ ọgbọ́n mi sọ wá kó òun rẹ̀ ti ń bímọ kí ọmọ tí òbí ọlọ́run yóò kó sẹ́jọ́ o gbogbo ọmọ ní ọjọ́ bá jẹ́ pé ẹ̀sìn tí ń ṣe àfẹ́ ọmọ sí ìtura ti wù ìyẹn máa ń ká lóko sí ṣùgbọ́n jẹ́ pé ìta sọ yìí tẹ́ pẹ́ra bí kó já ọkọ̀ mẹ́ tí wọ́n ti já ọkọ̀ mẹ́ gbogbo ìjà àmọ́ sí kọ́mọ̀ dá akọ ilé ọba sí mọ́ tí wọ́n já akọ àwọn ayọ̀ ọkọ̀ ìrọ̀bọ ní ọlọ́ba gbogbo ẹnu àwọn gbogbo ọ̀rẹ́ fi sọ kó sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbẹ̀ gbogbo sàásọ̀wù ọlọ́run jẹ́ ọgbọ́kọ̀ gbá bí kò sì gbà ní bẹ́ẹ̀ làlùbá kà fún alẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run àbẹ̀ká ohun tó wà lọ ọlọ́run ní gbòkó ẹ̀ wálé kò sí ní gbòkó alẹ́ ńlẹ̀ yóò lò kò sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ ara bí o. èmi ni alága gbogbo ọmọ ilé ọlọ́ba pátá lápapọ̀ ọlọ́run ò sì ní bàjẹ́. Haruna Àkànbí ọlọ́ba ni ó kọ tí wọ́n sọ láti ilé. Haruna wọ́n fi pa ẹran súnà rẹ̀ nílé ìgbà tó dé ibi tó wà lọ́hùn ló yọ Haruna yẹn kó ń bẹ́ Haruna táwọn òbí rẹ̀ fi ṣe súnà rẹ̀ ìgbà tó dé ọ̀hún ló yọ Haruna yẹn kó ń bẹ́ ló sọra di Àkànbí ọlọ́ba. Àkànbí ọlọ́ba yẹn àwa ní pé kí n sọmọ ọlọ́ba mọ́
torí ìdílé wa ló ti jáde. Ṣùgbọ́n ohun tí ń ṣe yìí kìí ṣe pé bóyá a fi takò pé ẹ̀sìn tó lọ ṣe àbíbi tí ń lọ àtakò o. Ẹ̀sìn tó bá wu kálukú ló lè ṣe. Kò sì sí ẹ̀sìn tí ò sínú ìdílé kálukú. Kálukú ní ẹ̀sìn rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. Gbàgbọ́ wá rí bẹ́ẹ̀ nísìn, òun wá nísìn orúkọ ilé ọlọ́ba tó ń lọ gbé wọ tiẹ̀ yìí. Iná ẹ̀ ní mú fàǹfà wá láàrin ìlú, láàrin àdúgbò tó yẹ pé kálukú kò lè ṣe mọ́. Nígbà wá ti rí bẹ́ẹ̀ nísìn, ohun tó yẹ kó ṣe ni pé kí ni kó yọ orúkọ ọlọ́ba ẹ̀ kó nu orúkọ rẹ̀. Torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní í ṣe social media, tó bá ní social media ló ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní í ṣe social media tó yẹ pé wọ́n dákọ̀ ìdílé wọn sí. Léríṣiríṣi lọ́kàn ọ̀jọ̀kan tá a sì wo tá à ń gbọ́. Kò ṣàkóbá fún ìdílé kálukú. Ìdílé wa ń fọwọ́ sí, wọ́n ń sọ̀rọ̀ lónìí pé àwọn ò fọwọ́ sí gbogbo jákujàku tí ń ṣe nì. Gbogbo ẹ̀sìn tí ń bú ni, ẹlẹ́sìn tí ń bú ni, ohun tí ń ṣe ni, ìwà tí ń wù ni, kíní kan ni, ń bú àfáà kan ni, àwọn ò fọwọ́ sí. Tọ́ra wa náà láàfá. A sì lẹ́lẹ́sìn kejì nínú wa náà, àwọn ò bú ẹnì kankan. Òun ní ń bú ẹni tó wù ú. Kò sẹ́nì kankan tó rẹ níṣẹ́ nínú ọmọ ilé ọlọ́ba. Gbogbo àwọn bàbá àti fi inú konú àti fi kùnkùnkùn. Anybody kò fọwọ́ sí gbogbo ohun tí ń ṣe nì. A fi ọwọ́ sí gbogbo ohun tí ń ṣe nì. Ń ṣe ní ó kọ ara torí ó kọ tó bá wu ni làájẹ́ lẹ́yìn odi ní nǹkan tó gbówọ̀rọ̀ rẹ̀. Ọmọ bò kọ ilé wa yìí jẹ́ fún wa. Kọjá wọn bẹ́ẹ̀. Ọlọ́run sì bá wa tì í lẹ́yìn. Torí àlè pé ẹ̀sọ́ ọmọ tó wáyé pé dáadáa ọlọ́ba kó wa gbà ṣùgbọ́n gbà tó kó iná ẹ̀ wá ní Ọlọ́run bá wa làákò ń bẹ́ o. Ọlọ́run bá wa làákò ń bẹ aburú tó kó sí yìí o. Bó ṣe yẹn náà ní sọ fún kókó ọmọ rẹ̀ ṣeré yìí ni òun ó ṣe báyìí àwọn èèyàn wọ́n sponsor rẹ̀ ní Ọlọ́run bá wa làákò ń bẹ. Torí aburú ni. Inú ìyá ọdún, inú bàbá ọdún, inú àwọn ẹbí gé ọdún, inú ẹnìkẹ́kẹ́ ọdún. Torí gbogbo àtàbà tí ń wo social media pátápátá gbogbo à là ń rí oríṣiríṣi comment láàrin gbogbo nǹkan ní gbogbo àwọn èèyàn sì ń sọ tí wọ́n comment lórí rẹ̀. Ààrẹ o. Ọlọ́run sì ń jáburú ọ̀ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sáwà rẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tí kálukú ọba kọ́mẹ́ǹtì lórí rẹ̀ kí kálukú ọmọ ṣe sùúrù torí pé kí ni àìmọye tí wọ́n bí tí ń túra rẹ̀ bí kí wọ́n ṣe gbé àwọn tá a ti bí tó tún lọ láì tó lọ ní ní pé ìsọmọ ilé wa a sì ní bẹ́ẹ̀ nìkẹjà ṣùgbọ́n kálukú ọmọ fi bẹ̀rù Ọlọ́run sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá mọ sọ jáde torí kò síbi tó lè ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ síbi ilé ibìkan náà tó ṣẹlẹ̀ sí lọ́la lẹ́yìn àwọn ànábì ló sì ṣẹlẹ̀ sí wọn tó pé àwọn tó jẹ́ ẹni tó ń ṣẹ̀sìn tó ṣe gbogbo ẹ̀ tó pé àwọn tó ń ṣe àtakò bá nẹ́bí kò sí nǹkankan Ọlọ́run kò wà yọ́nbẹ́ o gbogbo ọmọ ilé ọlọ́ba wa ń sọ lásìkò yìí pé àfọwọ́ sí gbogbo nǹkan tí sọ jáde o.